fèsì wípé òun ládé orí tó ṣe é fún yangàn láwùjọ. Ọlọ́run lọ́kàn tó mọ̀ kẹ́yà ó lè jìkà òun tí ò jẹ́sọ̀ ọlọ́run òun pa dọ́ta ọdún láyé. Ó ní mẹ́bí mo rí pọ̀rọ̀ òun tọpẹ́ ó sì ṣe déédéé ọpẹ́ o. Ó wá ní bí gbogbo ayé máa ń jókòó wọn lọ́gọ́lọ́gọ́. Ó ní inú òun kí tòun lọ́gbọ̀n tórọ́kọ̀ òun ṣe púpọ̀ lọ́rọ̀ òun. Basirat aya rere lọ́dẹ ọkọ ní mbó òun kọ́kọ́ rere tẹ́lẹ̀ dùn àfìtà òun lọ́rẹ̀ tó lé lọ́dún. Ó nífẹ̀ẹ́ ayé òun ní kí wá bóun yẹ sí. Ọlọ́rẹ́ òun ní kí wá bóun ṣàpọ́nlé rẹ̀ gidi. Ọlọ́kọ tó máa pọ́nlé aya ní kí wá bóun gbé gẹ́gẹ́ bí ẹ̀yìn. Ó ní bàbá òun ní kí wá bóun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtọ́jú. Ó ní bàbá wọn mọ òun ní kí wá bóun kíra fábíàmọ́ tòótọ́. Ó láṣọ yìí òun ní ó lè jìkà òun tí ó jẹ́sọ̀ ọlọ́run òun ni. Olùkàyọ̀dé Jésù mọ̀ bí ni mò ń ké sí ọ. Ọkọ Basirat mo ní bébí rẹ̀ bá ń já ọba mi kan rárá. Aya rẹ̀ ìdùnnú rẹ̀ bébí bù rẹ̀ lónìí mọ̀ pé ó ní gbèjègbèjọ. Ó ní bá ọdún pẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó pa ọmọ láti rákòrò títí dáàdọ́ta ọdún láyé. Adúpẹ́ lọ́wọ́ Allahu ya Rabbi tó mú ọ wà láyé tó mú ọ wà láàyè tájíǹde ara sí ìjẹ fún ọ. Aya rẹ̀ ní kí ọ bí ológun ẹ̀rọ. Dókítà aya rẹ̀ ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà. Àlọ́ ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó wá ní mbọ́ délùú Ìjẹ̀bú Òde tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Rasheed ẹ̀jẹ̀ tó mọ̀ bí ó. Orí mo ti fò fẹ̀rẹ̀ dípẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ nílùú Ìjẹ̀bú Òde. Ńlẹ́ ọmọ Ìjẹ̀bú alárẹ̀. Ìwọ lọmọ Adúrú Mádé. Ọmọ Adúrú Mọ̀sù. Ọmọ Adúrú Mọ̀sù Padìyẹ jẹ. Ìwọ lọmọ Aládéyé Ògògò Màgàdí fẹ̀yìntì ẹ̀yẹ bí ẹ̀wọ̀. Ọmọ adìyẹ bá lókun omi lìlì ara orókùn ara ọ̀rọ̀ adìyẹ. Yẹ́ndẹ́nu lé abẹ́hùn náà nítorí àkíkí lè bàbá bàbá ní ti yẹyẹ. Ọmọ Afusat Ajétúmọ̀ bí ó. Ó yá jẹ́ ń tọ́ délùú Ìjẹ̀bú Iléṣè tí ń ṣe lé màmá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Iléṣè Ẹ̀dùwàrà. Ọmọ káàárẹ̀ yẹ ká kàròkò kàròkò tó ẹyẹ ti fò lọ. Mẹ́bí bàbá rẹ̀ Ìjẹ̀bú Òde ìyá rẹ̀ Ìjẹ̀bú Iléṣè pátápátú rẹ̀ Ìjẹ̀bú ni. Ọmọ Ìjẹ̀bú ọmọ èrè níwà. Mẹ́bí bóun Jẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní o. Dókítà àní bóun Jẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní. Bó tún àwọn Jẹ̀bú afẹ́ni rẹ̀ yóò kú ṣọdún alágẹmọ. Ìwọ lọmọ alágẹmọ àbíjọ wíníwíní. Ọmọ dúdú lè mọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí o. Pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkùnkùn sílé. Ìwọ lọmọ wọn ṣe ni ọyọyọyọ. Ọyọyọyọ ni ó dákun má yọ mọ́. Ohun tó ń ṣe ni ò lè pa ni. Ọmọ olówó ṣe ń báyé. Dókítà àníwọ̀n bàbá àti yẹyẹ rẹ̀ ti náwó dọ́là òyìnbó tó kówó dé. Òyìnbó kówó dé tá lọ́wọ́ owó pọ̀ sí i. Ló fi dòwó ẹrú ló fi dòwó ọmọ ló fi ń pín kékeré Jẹ̀bú owó. Àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó ọkùnrin Jẹ̀bú owó obìnrin Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ lélẹ́wẹ́ lọ́wọ́. Tọmọ Afusat àti Rasheed náà kúkú yàtọ̀ nínú wọn. Olùkàyọ̀dé Jésùmọ̀ bí ó. Aya rẹ̀ ní bóun fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidi. Ó dúpẹ́ òrè ìkẹ́. Ó dúpẹ́ òrè ìgẹ̀. Ó dúpẹ́ òrè ìfẹ́. Ó ní wọ́n gbọ́ngàn nítumọ̀ ìfẹ́ o. Ó lọ fún yín sáyé
fojú fẹ́, ló ń fọkàn fẹ́, ló ń fowó fẹ́. Ó ní gbogbo ọ̀nà ló fi ń ṣọkàn gidi lórí òun. Ó ní kódà láwùjọ àwọn ọkọ alálùbáríkà ìwọ làgbàdé fún ọ. Ọkọ Basirat dára lọkùnrin tẹ̀gbọ́n. Àyà rẹ̀ ni mo wí farayẹ pákẹ́kọ̀ọ́jú ọkùnrin ni ọ́. Ó ní wọ́n lálábàárín òun. Ó ní wọ́n nígi lẹ́yìn ọgbà òun. Ó ní wọ́n ní tìǹtìǹtì níwọ̀n rẹ̀. Ọkọ Basirat ọ̀ṣọ́gbọ́n nínú. Ó tún ṣe mí sí nínú ìdẹ̀ra ohun ìfọkànbalẹ̀. Owó òníwọ̀n, aya rẹ̀ onídàáyà láyà, àwọn ọmọ rẹ̀ onídọ́mọ lọ́mọ. Bàbá Aisha, ìwọ yóò túbọ̀ máa lẹ́nu ọpẹ́, ẹnu ọpẹ́ rẹ̀ oníkan. Bàbá Rashid, onírògùn ìnira, àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Bàbá Latifat, onírògùn àmúbọ̀, gbogbo àdáwọlé rẹ̀ yóò túbọ̀ máa yọrí sí rere. Kò wá sí mọ́ tí wù kó pẹ́ láàyè tó. Onímọ̀ sáré ọmọ, àwọn ọmọ rẹ̀ àyàn wọn àyànjú lójú ẹ̀mí rẹ̀. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Gbogbo ohun tó fà láfíà kójọ. Òní kò wọ́n ta tẹkùntẹkùn lọ́la wá ìdú lókè. Ire lójú owó rẹ̀ o, ojú rẹ̀ ò ní ríbi. Iwájú ló pẹ̀bi tí